àwa ti mọ̀ àmọ̀ fáwọn ọ̀gbọ́n náà yìí káàkiri àgbáyé ló ti ń wò ní báyìí ẹ jẹ́ ká mọ orúkọ mi lẹ́kọ̀ọ́. Orúkọ mi ni Wòlíì Tàlàbí Ọlátúnjí tí gbogbo ènìyàn mọ̀ sí Bàbá Lẹ́sẹ̀kẹsẹ̀. Ibẹ̀ yẹn gan ni mo ti fẹ́ mú ìbéèrè mi lẹ́sẹ̀kẹsẹ̀. Orin kan la ìgboro já Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ Ọlọ́run 1930. Bẹ́ẹ̀ni. A dẹ̀ rí pé a ti gbọ́ orin yìí lẹ́nu yín tipẹ́tipẹ́. Kí ló dé tí ó yẹ bí a torí pé èyí wà ní ìlànà wòlíì ni ẹ ṣe fi gbé orin jáde tí àwọn kan fi jáde tí wọ́n fi kọ́ kí lè rí sí i. Orin yìí mo máa ń ṣe program lórí rédíò 4 ni mo máa ń wà ní ọjọ́ Tuesday àtọjọ́ Saturday tí mo ti máa ń ṣe ìwàásù. Mo máa ń wà lórí rédíò Lagos 107.5, mo máa ń wà lórí Jordan 105.5, mo máa ń wà lórí Fresh FM Tayefẹ́lẹ́ 105.3, mo máa ń wà lórí Bond FM 92.9. So mo kàn wá wò lọ́jọ́ kan pé okay, program tí mo ń ṣe mo ní àwọn station ID tí mo máa ń lò. So mo wá sọ fún ọmọ mi kan tó ń kọrin, ìyẹn ni Elijah Akíntúndé, mo ní mo fẹ́ kó kọrin tí màá máa lò lórí rédíò fún mi nígbà yẹn lọ ní 2021, pé mo fẹ́ kó ṣe àròjinlẹ̀ lórí orin yẹn kó wá kọ so that tí n bá fẹ́ bẹ̀rẹ̀ program orin yẹn ni mo máa kọ́ play, tí n bá ti play ẹ̀ màá wá wọlé, tí n bá tó fẹ́ parí àtúnlò. So ó wá ṣe composition orin yẹn, ó wá send ẹ̀ sí mi, ìyẹn ní 2021. So àwa bẹ̀rẹ̀ sí ń lo orin yẹn wá bẹ̀rẹ̀ sí ń mì káàkiri ayé. Mo ṣe fídíò ẹ̀, so ìgbà tó ṣe orin yẹn tó send ẹ̀ sí mi orí WhatsApp ló send ẹ̀ sí mi, déètì ìgbà tó send orin yẹn wà ní orí ibẹ̀ 2021. Ìgbà tẹ́mi ṣe fídíò ẹ̀ òun kò sí mi, ṣùgbọ́n ìgbà tó wá rí pé orin yẹn ó dà pé gbogbo èèyàn wá ń kọ, àwọn èèyàn wá ń fi Ọlọ́run wòlíì tí wọ́n sí, mo rò pé ó wá wò pé ó wá lọ tún orin yẹn kọ ní CAC bóyá ní Àkúrẹ́ bóyá àwọn ará kejì àdónà, òun wá change pattern ẹ̀. Ṣùgbọ́n ìgbà tó kọ wá rí pé gbogbo èèyàn gbà á, ṣùgbọ́n ẹ rí pé nígbà tó ń kọrin yẹn ẹ rí pé wọn ò lè yọ lẹ́sẹ̀kẹsẹ̀ kúrò níbẹ̀. So bó ṣe kọ́kọ́ níbẹ̀ ni pé Ọlọ́run Babalọla èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ, Ọlọ́run àtúndá olú, torí Ọlọ́run àtúndá olú yẹn lọ́lọ́run ìpè tiwa, èmi máa rí iṣẹ́ ọwọ́ rẹ Ọlọ́run Ọlátúnjí Tàlàbí, lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ń ṣe ìyanu, èmi táyé mi ni tọ́lọ́run ò jẹ́ kó ó yẹ jó fún baba, ó wá fi bọ́dì sí èyí tó ṣe láyé mi pọ̀, ó kọjá ìmọ̀, ó kọjá òye, ibi tí ó ti ń mú mi bọ̀, ó kọjá èrò, ó kọjá ọgbọ́n, èmi táyé sọ pé kó lè pàgọ́ rí, mo sì kọ́ lé aláàrùn. Ṣé ti rí pé òun ló compose ẹ̀, ìwọ lọ́lọ́run tó ń fọ̀ nínú ìpè Ọlátúnjí Tàlàbí, kò sóhun tó lè kọjá àdùn tọ́lọ́run ìpè yìí kò lè ṣẹ, màjẹ̀mú tí Ọlọ́run fi ń ṣiṣẹ́ níbí là ń pè ní lẹ́sẹ̀kẹsẹ̀. So Elijah Akíntúndé òun ló compose orin yẹn fún wa ní 2021. So wípé ká gbéṣẹ́ fún yàn kéènìyàn ṣe, so ká wá sanwó iṣẹ́ fún, so bó ṣe rí nìyẹn. So ìgbà tó ṣiṣẹ́ yẹn tán àwa náà sanwó iṣẹ́ tó ṣe, àwa ń lò lórí rédíò. Ṣùgbọ́n ìgbà tó rí pé orin yẹn ń trend, òun náà wá lọ change pattern ẹ̀ ti CAC, so gbogbo èèyàn wá gbà á, ṣé o ti yẹ yín báyìí. Ṣùgbọ́n yẹ mi pé gbogbo ẹ̀ fún ògo Ọlọ́run ni, but ẹni tí kò bá mọ ìpè, àwọn èèyàn náà mọ̀ pé orin yẹn ti wà láti 2021. Èmi dẹ̀ ń sọ náà lórí rédíò pé Elijah Akíntúndé ló kọrin fún mi, mo máa ń sọ nǹkan tí ò bá ṣe mí kọ́ ni mo ṣe, mi ní sọ pé èmi ni mo ṣe, but tó bá tẹ̀ wá máa wá kọ́, ó yẹ kó ṣe àtúnṣe. Ṣé mọ̀ pé nǹkan kan wà tó ń pè ní gratitude àbí kí wọ́n máa ń pè é, kẹ́ recognize ẹni tí ẹ ṣe orin yẹn fún,
nígbà tí ìyẹn pé bóyá iṣẹ́ fún lọ́fẹ̀ẹ́ ìyẹn nìkan ni kò ṣe ẹ̀ tí ọ̀dà sáà ṣe mọ̀ pé tó bá jẹ́ olórin ayé ni àbí tó bá jẹ́ ẹni ayé ni a lè sue ẹ̀ so kò ní lè prove orin yẹn because tó máa wo date tó sẹ̀dẹ̀ sí wa tó wo date tó ń ṣẹ̀ gbé orin jáde wọ́n á rí i pé àṣẹ ló copyright orin yẹn lọ́jọ́ wọn ọmọ wa ni ó jẹ́ ẹni tí mo fẹ́ràn púpọ̀ púpọ̀ àti wípé gbogbo orin tí ènìyàn bá kọ tó bá ti gbé ògo Ọlọ́run ga kí là ń bá ká ó ti gbé ògo Ọlọ́run ga àwọn Muslim gan kọ́ nìsín wọ́n kọ́ ní mọ́ṣáláṣí ṣùgbọ́n kò jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ ọ̀ríjínà ìbẹ̀rẹ̀ orin yẹn.